Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jugba Master ẹ kú dédé àsìkò yìí. Lágbára Ọlọ́run bí ẹ ṣe ń subscribe sórí ìkànnì wa là ń gbàdúrà fún yín wípé ayé kò ní fi ẹgba fún yín lóúnjẹ, wọn ò ní so yín mọ́lẹ̀ bí ọ̀bọ. Bákan náà lágbára Ọlọ́run ẹ ní ya wèrè dórí ọmọ, dórí ẹbí, dórí ará. Ẹ ṣeun. Láì gbára wa ní àkókò púpọ̀ lónìí, nǹkan tí a mú wá ní abala àti lórí ètò èrò tiwa níkànnì Jugba Master ó ní ọ̀rọ̀ lórí olóyè Sunday Igboho àti Priscilla ọmọ Ìyábọ̀ Òjó pẹ̀lú Táyé Currency. Ṣùgbọ́n ẹ jẹ́ á ṣe pápápá nítorí àkókò bẹ́tò yìí ṣe ń lọ. Ṣeun Agboola lórúkọ tèmi. Ìrìn àjò tí olóyè Sunday Igboho rìn wá sí orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ ọkọ, ìrìn àjò mi ò kì í ṣe ọ̀daràn ni. Gbogbo wa la ti mọ̀ tó bí ìtó mú kí olóyè Sunday Igboho kó wà lẹ́yìn odi, bí ó ti ṣe lẹ́yìn àwọn Fúlàní tó ń pààyàn káàkiri tí wọ́n ń fi ẹran jẹ oko olóko, tó mú kí olóyè Sunday Igboho sọ̀rọ̀ pé eléyìí tẹ́ ẹ ṣe yìí ò dáa, ẹ má fìyà jẹ àwọn èèyàn mi mọ́. Tí ìjọba àná Muhammadu Buhari tí wọ́n ti dolóògbé báyìí, tí wọ́n fi lé wọn dà sẹ́yìn òdì lẹ́yìn ìgbà tí wọ́n pa àwọn èèyàn nínú ilé wọn tán. Ọ̀rọ̀ ìdọ̀rọ̀ kóòtù, olóyè Sunday Igboho jàre bọ̀, àmọ́ síbẹ̀ náà ṣe ló dàbẹ̀ ni pé ìjọba àná kò tẹ̀lé ìdájọ́ ilé ẹjọ́. Wọ́n gbẹ́sẹ̀ lé òmìnira olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Wọ́n gbẹ́sẹ̀ lé àwọn nǹkan ní ẹ̀. Ṣùgbọ́n lásìkò yìí ó ti nílò àwọn nǹkan wọ̀nyí, kì í dẹ̀ ṣe ẹjọ́ olóyè Sunday Igboho nìkan bí ó ṣe ti gbogbo ọmọ ọkọ Yorùbá. Gẹ́gẹ́ bí èrò tiwa, lẹ́yìn ìgbà tí olóyè Sunday Igboho kàn sí kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ àti kábíyèsí kejì àtàwọn èèyàn ńláńlá tí olóyè Sunday Igboho yọjú sí, tó ṣé ó yẹ ká ti gbọ́ nǹkan àbí kò yẹ ká ti gbọ́ nǹkan látọ̀dọ̀ àwọn ọba yòókù? Ṣó yẹ kí ìjọba ti sọ̀rọ̀ àbí ò yẹ kí wọ́n ó ti sọ̀rọ̀? Ìtó fa ìbéèrè yìí ni pé ṣó yẹ kó le tó báyìí ni? Tí ìbá ṣe wípé à ń fi ọ̀kan ké ọ̀kan, kí ni ẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho tá à ń béèrè lójoojúmọ́ pẹ̀lú èyí tí ọ̀gbẹ́ni Miyetti Allah kan olórí wọn ń gbà yẹn tó lọ kó àwọn ẹ̀ṣọ́ ààbò jọ tó sì káàkiri orí ẹ̀rọ ayélujára pẹ̀lú ìbọn tí wọ́n kó dání? Ẹ má gbàgbé pé wọn ò bá ìbọn lọ́wọ́ olóyè Sunday Igboho. Wọn á fìdí èyí múlẹ̀ ní kóòtù o. Wọn á sọ pé èèyàn tó parè o. Ṣé èyí tí wọ́n ń sọ fún wa ni pé ẹ̀ṣẹ̀ ni láti jà fún ẹ̀tọ́ wa ká dúró títí tí wọ́n fi pa wá tán? Èmi rò pé gẹ́gẹ́ bí èrò tiwa, ọ̀rọ̀ ìjọba àná là ń sọ lọ́wọ́, torí pé arákùnrin Miyetti Allah tán mú nígbà náà lọ́hùn-ún pé ó ṣẹ̀ sófin ìjọba náà ló sì fi sílẹ̀ o. Ayé ìjọba àná ni o. Torí pé àwọn èèyàn lérò pé allegedly torí pé ó jẹ́ ìyá Fúlàní bíi tiẹ̀. Bó bá wá rí bẹ́ẹ̀ náà, ṣé ẹ rò pé tó bá jẹ́ pé ẹ̀yà Ìgbò ló wà lórí àga, alàgbà Nnamdi Kanu, ṣé ẹ rò pé yóò sì wà ní àtìmọ́lé? Ọ̀dà kí ló ń ṣe ìran Yorùbá níbèrè mi gẹ́gẹ́ bí èrò tiwa. Nígbà tí ọmọ Fúlàní olórí Miyetti Allah ń gbà náà àtàwọn Fúlàní ẹgbẹ́ tí wọ́n lọ kó àwọn èèyàn jọ tí wọ́n sì ń pìmọ̀ fún wọn pé àwọn dá security outfit sílẹ̀ lórúkọ Nàìjíríà tó bá lè gbàtú sílẹ̀,
kí ló wáá dá olóyè Sunday Ìgbòho dúró láti rìn gẹ́gẹ́ bí ọmọ ọkọ nínú ìlú tó jẹ́ ibi tó ti láṣẹ? ó yẹ kí wọ́n ti sọ irú ẹ̀ṣẹ̀ tó dá tí ò fi yẹ kí wọ́n ti gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀tọ́ Sunday Ìgbòho. ààrẹ wa Excellency Bọ́lá Ahmed Tinubu, ọmọ ọkọ Yorùbá lẹ́yìn náà o, ṣùgbọ́n àwọn èèyàn ń dúró de kẹ́ ẹ púrúfù wípé ọmọ ọkọ ní ẹ kì í ṣọmọ ojo. torí èrò táwọn èèyàn ń rò ní pé àbáwọn Fúlàní yìí ni wọ́n ní ẹ gbọ́dọ̀ gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀tọ́ Sunday Ìgbòho tí ìjọba àná Buhari tó gbẹ́sẹ̀ lé òun tó jẹ́ ìran Fúlàní. wọ́n ní àbí torí pé ìbò tó tún ń padà bọ̀ ni ò jẹ́ gbẹ́sẹ̀ kúrò káwọn Fúlàní ó lè dìbò fún yín. ṣùgbọ́n ẹ mọ̀jà tanra wa jẹ́ o, bẹ́ẹ̀ bá gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ Sunday Ìgbòho tó fẹ́ gbìjà àwọn ọmọ ìyá rẹ̀ àtìran Yorùbá, ẹ̀tọ́ gbogbo Yorùbá lè gbẹ́sẹ̀ lé o. àfi àwọn kan tó bá jẹ́ wọn kì í ṣọmọ ọkọ Yorùbá ni wọ́n ò rí Sunday Ìgbòho gẹ́gẹ́ bí ọ̀tá wọn. kò sẹ́ni tó dáa tán, kò sẹ́ni tí ó dáa tán síbì kankan. irú kan náà ní gbogbo ẹ̀dá, à ń mánéjì ara wa ni. ibi tí Sunday Ìgbòho bá kù sí ibẹ̀ nìkan lẹ̀ ń wò, wo ibi tó dáa sí. eléyìí ò sì dáa. ìwà ọ̀dàlẹ̀, ìwà burúkú gbà ní fúnran Yorùbá. ṣe rí, tá a bá gbàgbé, Sunday Ìgbòho ti jàre bọ kóòtù, ó sì ní fáìnì tí ẹni kíjọba ó san fún nígbà náà allegedly bá a ṣe gbọ́, ṣùgbọ́n kò sí ní tó jọ. ẹ bá wá fi lọ́rùn ńlẹ̀, ẹjọ́ orin kọ́ yẹn fanda. àwọn ajínigbé, àwọn tí wọ́n ń pààyàn nípakúpa tí wọ́n wà nù gbó káàkiri, àwọn agbésùmọ̀mí wọ́n wà ń bẹ̀. ìjọba ń bá wọn ṣèpàdé pọ̀, kódà lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n ní wọ́n ń bẹ́nẹ́fìtì. ìyẹn ni wípé wọ́n rà àǹfààní gbà lọ́dọ̀ ìjọba tí wọ́n lọ́ọ́ pàrọwà sí wọn. Sunday Ìgbòho ṣe gbogbo eléyìí. tẹ́ a bá wá lè mọ báwọn tó ti dúùyàn lọ́rùn, tó ti pààyàn, tó ti gbowó, tó tún gbowó tán tó tún pààyàn, tá a bá ń bá wọn ṣèpàdé, tá a bá wá bẹ̀rù Ọlọ́run, ẹni tí ò wá pààyàn tá a wá lè bá ṣe ìpàdé àlàáfíà. ṣé àpò orílẹ̀-èdè tírú ẹ̀ bá ti ń wáyé ńgbà míì, orí kan máa fìyà jẹ gbogbo orílẹ̀-èdè táwọn tó wà ń bẹ̀ tí wọ́n bá dìde láti sọ tí ń jẹ́ òdodo ọ̀rọ̀. wọ́n ní òdodo ọ̀rọ̀ ló ń gbé orílẹ̀-èdè lékè. kí ló ń gbé ẹ̀yin lékè? sórí òkè lẹ́wà àbí nítorí tara yín lẹ ṣe gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ Sunday Ìgbòho? ìtọ́ bá wu ìran Yorùbá tí kì í bá ṣọmọ ọkọ kódà ẹ lè forí lálẹ̀ nítorí Sunday Ìgbòho kọ̀ọ̀kan anybody. ṣùgbọ́n ẹ má gbàgbé wípé àlọ́ á lọ àbọ̀ bọ̀. tọ́lọ́run bá dé sínú ayé ẹ̀dá kò sí tí ò lè ṣẹlẹ̀. àròkú sẹ́nì kankan. Ọlọ́run má jẹ́ kẹ́ ẹ kú báyìí, má jẹ́ káwa náà ò kú báyìí. àwọn tó ti kú kọ́lọ̀ ó ṣekú nísinmi fún wọn. ṣùgbọ́n tá a bá ṣe nígbà tá a wà láyé, ohun mọ̀ láṣẹ láyé ọmọ rí sọpá àmọ̀ ṣe. kí ló dé tá a dúró sórí òdodo àti òtítọ́? èrò tiwa rèé. ó yẹ ká ti gbọ́ nǹkan kan látọ̀dọ̀ ìjọba, pàápàá jùlọ ó yẹ ká ti rí ìpàdé àwọn ọba lẹ́yìn ìgbà tí Sunday Ìgbòho wá, kí wọ́n pa orí pọ̀ kí wọ́n sì lọ rí ààrẹ lórí ọmọ wọn yìí. àwọn tó kàn ló mọ̀, àwọn ọba tí wọ́n pa nígbà náà lọ́tàn Fúlàní pa lójú ọ̀nà, àwọn ẹbí wọn ló mọ̀ dọ́là. tó bá jẹ́ wípé ètò ààbò tí Sunday Ìgbòho ń pariwo ni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó sọnù ò ní sọnù. ṣé kò mọ wá fẹ́ dàbí ẹni wípé ìdùnnú àwọn kan ni kọ́pọ̀lọpọ̀ ẹ̀mí máa sọnù? kí ló dé tó dodo wá jìnnà sí wa lẹ́nu? pàápàá jùlọ ẹ̀yin kábíyèsí yìí nílẹ̀ Yorùbá nínú ìran wa yìí. kí ló dé ojo kì í jọba? kí ló dé tí gbogbo yín wá ya ojo kalẹ̀ láti sọ òótọ́ ọ̀rọ̀? ẹlẹ́yin igbákejì òrìṣà, aláṣẹ èkejì òrìṣà yín ti ń bẹ̀rù, òrìṣà yín ti dojo.
ṣé ká má bàa yọ yín náà ni. Ìyẹn ni pé kò sí òdodo àti bẹ̀rù Ọlọ́run mọ́. Ìyẹn ni wípé òtítọ́ jìnnà sáàfin ẹ̀yin ọba yìí, bẹ́ẹ̀ ni òdodo kan ò sí lórí ahọ́n yín mọ́. Ó lè má jẹ gbogbo yín, ṣùgbọ́n èyí tó pọ̀ nínú yín àṣebàjẹ́ ni. Ọlọ́run wà ní jẹ́ kí aburú kó dé sọ́dọ̀ yín kẹ́ ẹ tó pariwo pé Sunday Igboho gbà wá. Ṣé nǹkan táwọn Fúlàní ń sọ fún wa ní pé àwọn làwọn ní Nàìjíríà? Toró ti ń hàn lórí ọ̀rọ̀ Sunday Igboho tí ò fi lè rìn wá sínú ìlú bàbá rẹ̀ kó wọ Nàìjíríà wá tẹ́ ẹ ní àwa lájọ ni, ṣùgbọ́n táwọn tó ní ń sọ pé kò gbọ́dọ̀ wọlé. Èyí tó wà yìí náà Ọlọ́run ló sọ. Ká wá gbà wípé ìjọba tiẹ̀ fẹ́ mú, a mọ̀ wípé wọ́n ò rí mú, ṣùgbọ́n pé ẹ jẹ́ kó wọlé bí àlejò yìí kò dáa tó. Ó níyàwó lọ́mọ ó lẹ́bí, ó fi tiwọn sílẹ̀, ó ń gbọ́ tìran rẹ̀. Bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ ṣe bí akin ọmọ ọkọ nìyí, ẹ kìdẹ̀ ń bẹ̀rù o. Kódà mo nígbàgbọ́ pé ẹ bẹ̀rù ẹnì kankan, kò tí ì tásìkò fún yín ni. Ṣùgbọ́n ẹ má jẹ́ kó pẹ́, ẹ má jẹ́ kí ìyà jẹ ọmọ yín yìí. Ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ lòwe tí wọ́n pa fún yín tẹ́fi débi ẹ dé. Ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ náà lọ̀rọ̀ Sunday Igboho lọ́dọ̀ yín náà. Àbí kí ló ṣẹlẹ̀ gan? Àṣà sọ pé Nàìjíríà yìí o ṣe, àbí ẹ ń sọ pé Yorùbá ò sí lára Nàìjíríà ni wọ́n ń sọ ni wọ́n fi ní kí Sunday Igboho máa gbẹ̀yìn òdì. Àbófin ò ṣiṣẹ́ fún ìran Yorùbá. Ẹ̀ṣẹ̀ tí oníkálukú ṣẹ̀, ọ̀gbẹ́ni olórí àwọn darandaran ń gbà yẹn, Nnamdi Kanu àti Sunday Igboho, tá a bá gbé sí ẹ̀gbẹ́ ara wọn, èmi ò ń ṣe ilé ẹjọ́, èrò tiwa là ń sọ, ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ ara wọn wo, ẹjá bẹ̀rù Ọlọ́run. Àbí mo gbọ́ tẹ́ ẹ sọ pé kírímìnà ni? Tó bá jẹ́ kírímìnà ni, ẹ̀rí dà, ẹgbẹ́ rí lọ ilé ẹjọ́. Tí Sunday Igboho bá lóun ò ní wá sílé ẹjọ́ ń gbà yẹn, tàbí lọ́ọ̀yà rẹ̀ ò ní yọjú, ìgbà yẹn ni kẹ́ ẹ tó mọ̀ pọ̀ dáràn ni. Sì í ṣẹ̀ṣẹ̀ náà kéèyàn rò wípé ààbò ló kùkù mí àtẹ̀bí mi, káwọn kan wá ní o ṣe máa dáàbò bẹ́bí ẹ̀. Tó àròjọba o, àrò ẹ̀yin ọba o, ẹ̀yin ọba àrọ̀ yín o, ẹ̀yin ọba àrọ̀ yín o, ẹ gbéra ńlẹ̀ pa o, ẹ wá nǹkan ṣe o. Ẹ má jẹ́ káwọn kan wà lẹ́yìn ibì kan kán máa sọ̀kò ìbànújẹ́ sínú ìran wa. Ẹ má jà gbélé ìláyè, ẹ já kò ń bẹ̀ yẹn. Congratulations sí Priscilla ọmọ Ìyábọ̀ Òjó, ó ti bímọ, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ó lóyún kò lè lóyún, ọkọ rẹ̀ ò lè fún yàn lóyún, ó ti ta nǹkan ọmọkùnrin ẹ̀ ló fi dowó. Ariwo ń tá a máa ń parí o níkànnì wa pé ẹjẹ́ á ṣọ́ra fásọ̀bàjẹ́ ọ̀rọ̀, nǹkan tá a rí ẹjẹ́ á ṣọ́ra fún un. A máa ń pariwo fún àwọn arónípin, àwọn alásọtán, pàápàá jùlọ àwọn tó wà lórí ìkànnì lóríṣiríṣi, torí pa afẹ́ pawó, a máa sọ tí ò ṣẹlẹ̀, a máa sọ̀rọ̀ ìbàjẹ́ nípa èèyàn. Kábíyèsí Olódùmarè. Àwọn kan ń béèrè wípé bóò ló ṣe ṣe àwọn òròyún nù ẹ̀. Àsìkò tọ́mọ yìí wá foyún hàn tó fi fọ́tò oyún hàn, ìyẹn Priscilla, làwọn èèyàn bá ń pè kò yẹ kó fi hàn, ó yẹ kó bímọ tán ni, láì mọ̀ pé ọmọ yìí ti bímọ lásìkò tó ṣẹ̀ ń fi fọ́tò oyún hàn. Torí ẹ̀yin àṣebàjẹ́ ni. Irú ìgbéyàwó yìí, ọkọ àtìyàwó yìí ọmọ ọgbọ́n ni wọ́n. Wọ́n mọ̀ pé béèrè pé gbà ó lóyún dára ẹ̀, wọ́n gbójú yín kúrò lára oyún ni. Nínú ìwádìí la ti rí pé gbogbo aṣọ tó ń wọ̀, aṣọ tí ò ní foyún hàn ni. Ṣebí yẹn ní àwọn fọ́tò tó ń fi sí orí ẹ̀rọ ayélujára, àwọn fọ́tò tó ti pẹ́ ni, kì í ṣe fọ́tò àsìkò ìgbà tó lóyún lẹ́yìn ìgbéyàwó. Torí bọ́ bá yá ní ìsìn tí ó bá fi fọ́tò oyún hàn kí wọ́n rí, ọ̀tọ̀ ní nǹkan tẹ́ tó máa sọ. Afẹ́ràn ìbàjẹ́ pàápàá jùlọ àwa Yorùbá. Congratulations o Priscilla, ọmọ ọgbọ́n,
kábíyèsí olódùmarè. àwọn olójú bá ń dẹ́rù bọmọ mi ẹ̀yà máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé nǹkan kan ò sọmọ yìí, torí gbà náà lè bá mọ̀ wípé ìwọ̀nba lọ̀rọ̀ dùn mọ́ ẹ̀yìn sí lóhùn. abọ́ ọ̀yọ́ abẹ́ ẹbí ẹ̀ yọ̀, abẹ́ bí ọkọ yọ̀, àwọn òbí yín abá wọn yọ̀. kànàká máa bàyàn jẹ́ ẹja máa bóníire yọ̀ ni. ṣẹ́ẹ̀rì nínú ọ̀rọ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ, wọ́n ní bí ẹ ṣe ń dìtẹ̀ Priscilla tó àtìyẹ́ ẹ̀ tẹ́ ń ṣe èpè tó fún ọ̀tá wọn láì ṣàwọn, wọ́n ní ṣe ló dàbí èpè tí wọ́n ṣẹ́ fún rókò, ara ni olúwere fi ń san ni. ìgbà náà ni nǹkan wọn bẹ̀rẹ̀ sí ní dáa. ẹ ṣe jẹ́ àkó ń dì ìdò, ẹ ṣe jẹ́ àfọlọ́ọ̀nlẹ̀ kó dájọ́, ẹ ṣe jẹ́ àsinmi ìbàjẹ́ bàbá ń bàyàn jà tá a bá jàre ẹ̀ náà ká tiẹ̀ ṣe níwọ̀nba. ẹ jẹ́ àkó lórí ẹ̀, àwa abóníire yọ ni lágbára lọ́wọ́ ọlọ́run. ẹ̀yin tẹ́ ń retí irú re bẹ́ẹ̀, adùn àkárí fún gbogbo wa lágbára ọlọ́run. ó tún lè mọ́jọ ọmọ là ń wojú olúwa fún, gbogbo tá a bá ń wojú olúwa fún ọlọ́run olódùmarè ó ṣe é lágbára ọlọ́run. ẹni tó ń wojú olúwa fún ọmọ rere, ọmọ alálùbáríkà, ọlọ́run ó ṣe o. ẹ ní fọwọ́ sùnù gírí lágbára lọ́wọ́ elédùmarè. gbogbo àwa tá a wà lórí ìkànnì lóríṣiríṣi, ẹ jẹ́ á máa kẹ́kọ̀ọ́. ìtumọ̀ tí Priscilla ṣe yìí ni pé ó gbọ́n ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bà á jẹ́ lọ, ọlọ́run ló sì fún lọ́gbọ́n ọ̀hún. èrò tiwa ni pé tó ẹ ṣọ́ra fẹ́nu o. béèyàn bá sọ̀rọ̀ lónìí tí ò bá ṣọ́ra, aṣọ iyì téèyàn wọ̀ ọ̀rọ̀ a máa gbà á dànù. wọ́n á ní àti ẹ̀rù pọ̀ lọ́pọlọ ni, ẹ wo bó ṣe múra tó, àṣé ò sí nǹkan kan lórí ẹ̀. nígbà míì téèyàn bá sọ̀rọ̀ tó bá wọ àkísà, ọ̀rọ̀ ẹnu rẹ̀ á sì dá aṣọ ńlá á sì dá bò ó lọ́rùn. wọ́n wàá máa fojú onílàákàyè èèyàn gidi, wọ́n á ní aṣọ ńlá kọ́lé èèyàn ńlá. ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ ká ronú jinlẹ̀ ká tó sọ̀rọ̀. a kí ọ kú oríire o, yóò lọ́wọ́ rere lẹ́yìn o. ẹ ti rí ẹ ní mọ sàárì ẹ̀ lágbára ọlọ́run. láìpẹ́ yìí ni Táyé Currency jáde sọ̀rọ̀, ó ní wọ́n tó ti ń tọ́ òun o. ìyẹn olórin fújì tó wà nílùú Ìbàdàn, ó sọ̀rọ̀, ó ní ẹ máa múra lẹ̀ o, mi ò gbọ́dọ̀ fèsì o, pẹ́pẹ́sẹ́ o, wọ́n ń tìka bọ̀ mí lẹ́nu o. tó ń bá sọ̀rọ̀ nǹkan bàjẹ́ lágboolé fújì o, ẹ má jẹ́ kó ń sọ tí ń bẹ lẹ́nu òun o. bó ń ṣe jẹ́ bàbá ọ̀nàrẹ́bù yìí, òun mọ̀ pọ́mọ òun bọ̀ wá ṣe ọ̀nàrẹ́bù làbújá, yóò sì padà sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. kọ́lọ̀ tó ń bá sọ kó sì má máa rùn ńlẹ̀. ó ní ni ò jẹ́ kó ń sọ̀rọ̀ o. àwa wá wò pé kí ló tó ń ṣẹlẹ̀ gan. ṣùgbọ́n táwọn ó sọ̀rọ̀ gbogbo nǹkan tí ò bá àrí kó máa ṣẹlẹ̀. àbẹ̀ Táyé Currency kó má bínú o, má bínú sọ̀rọ̀ o, torí ojú táwọn ayé fi máa ń wo ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ní sùúrù, kò sí ní tó lè tí kì í rọ̀. tàbí tó o bá fẹ́ sọ̀rọ̀, fi sùúrù ṣàlàyé, má fi gbóná ra sọ. gbogbo wa la mọ̀ pé Táyé Currency jẹ́ èèyàn kan tó jẹ́ wípé tó bá ń sọ̀rọ̀ tàbí tó ń fi tó ń dùn hàn, gbogbo ara ló fi ń sọ. ẹni tó bá dẹ̀ jàre tẹ́lẹ̀ ẹ̀ máa ń padà jẹ̀bi tí ò bá má láyé ọ̀rọ̀ gbé kalẹ̀. béèyàn bá tún wá mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ tí ò fi sùúrù gbé kalẹ̀, a máa le díẹ̀ o. à ń lo àǹfààní láti bomi sùúrù mú fún Táyé Currency, onífújì ògbólógbò onífújì tí gbogbo ayé mọ̀. ẹ má sọ èyí tí ó tún fa wàhálà o lágbo fújì. èrò tiwa rèé, ẹ̀yin tẹ́ ń fi ìka sí Táyé Currency lẹ́nu, ẹ má jẹ́ ó dìgbà tó bá gé jẹ o, torí gbà yẹn ló máa di gbàgbós. pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ wọn, tó bá ṣẹlẹ̀ tán oríṣiríṣi lẹ́ẹ̀mọ́ kọ. àsìkò yìí ló yẹ kẹ́ ẹ máa rọ̀ wọ́n lọ́kàn pé kó ní kálukú wọn má bínú. àmẹ́ni tó ṣe Táyé Currency o,
oríṣiríṣi làwọn èèyàn ń sọ pé bọ́yọ̀ òun àti lágbájá ni bọ́yọ̀ òun àti tẹ̀mọ̀dò ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí èrò tiwa àlàáfíà ló dáa ju wàhálà lọ kí Táyé Currency ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í ṣọmọdé mọ́ bàbá ọ̀nàrẹ́bù ìbínú wọn ba nǹkan jẹ́ ni o kò sì ní í dáa kó wá jẹ́ pé ayé ọmọ ní kí ló ń ṣọmọkùnrin yìí ó ti ń di gbogbo ìgbà rẹ̀ ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ o àwa kí nílé iṣẹ́ tiwa Jugba Master Channel orúkọ mi ò yí padà Chief Kukeni Gíwá Aláròyé Ṣeun Agboola ní dààmú lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń